mi ò lè má sọ àmọ́ wọ́n tó bá ń gbọ́ mi tó bá wà náà tí wọ́n hate ìlú yìí tètè padà o torí pé ẹnìkan kò ní hate ìlú yìí kó mọ́ ṣòfò torí omi ọlọ́run omi ànẹ́bí wọn fi tẹ̀lú yìí torí pé ẹlòmíín ní ìta bá rí pé àwọn ni wọ́n ti bẹ́ẹ̀lì yọ̀ sọ́wọ́n ní ẹ̀ tún rí wọn ò tún bẹ́ẹ̀lì ẹ̀ kí ló ṣe fún wọn tó bá ní àtọwọ́ lọ́ọ̀yà wọn ni ó ti wá àmọ́ síbẹ̀ bí àwọn lọ́ọ̀yà wa tún béèrè fún pé tán bá lè tètè wá ẹni tí ó ṣètò bíbélì yẹn lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí pé kó tètè wá náà la dúró sí pé kí ìyá náà kí òun náà fi lè máa lọ ní ìrọ̀rùn so àmọ́ kò sí lọ́wọ́ ìlú Ìlọrin mọ́ o tọ́ra wa tá à ń sọ̀rọ̀ yìí náà lágbára kankan àwọn àgbàlagbà wa àwọn ẹni ọlọ́run àwọn ni wọ́n lágbára wọ́n sì láwọn mójú kúò ìwà mójú kò pé kí wọ́n tẹ̀ gba béèlì ẹ̀yẹn kò sí lọ́wọ́ wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá tètè rí lọ́ọ̀yà tí ó yẹ kí ó ṣètò náà tí wọ́n ní àwọn kankan wà lọ́wọ́ ẹ̀ tó yẹ kó wá dìlífà fúnlé ẹjọ́ wọ́n dúró fún báyìí wọ́n á fi ìyá yẹn lẹ̀ léni tí wọ́n bá wá rí ẹ mọ̀ pé kì í ṣe fọ́ọ̀tì ọwọ́ ìlú yìí kì í ṣe fọ́ọ̀tì ọwọ́ àwọn ẹni ọlọ́run kì í ṣe fọ́ọ̀tì ọwọ́ bàbá òkúta gidi kọ́dà ní ẹni tí kọ́kọ́ ń bẹ̀bẹ̀ pé ọ̀rọ̀ yá yìí sí àwọn bàbá wa àgbà òkúta gidi ni kí wọ́n tó wá pe gbogbo àwọn àgbàlagbà àgbà tí ìsọwọ́ tí wọ́n nìkan tó pọ̀wọ́ gbogbo ìlú yìí ni so àmẹ́yìn tí ẹ bá ṣe pé ìkórìíra ìlú yìí ló wà lẹ́mìí yín ọlọ́run ò fi rí jìn yín o rímọ̀ èmi máa pé ọ̀rọ̀ ẹ̀sìn náà kó tó báyìí ju pé kí ló dé sí Ìlọrin nìkan ni sí Ìlọrin nìkan ni ẹ̀sìn kí bó ti pé sí Ìlọrin nìkan ni omi tẹ́ fi tẹ̀lú yìí omi ọlọ́run àtànẹ́bì ni ẹ má bínú bí ó sì ṣe máa rí lọ́nu bẹ́ẹ̀ jà bẹ́ẹ̀ ṣe wàhálà bẹ́ẹ̀ ṣe fìtínà bí ó ṣe máa rí lọ́nu torí pé ìlú yìí ò ní nǹkan kan míì tí wọ́n ń jà fún ju Islam lọ wọn ò dẹ̀ ní nǹkan míì tí wọ́n ń ṣe ju Islam lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n sọ pé wọ́n ní òjé wọn ó ṣe ìṣẹ̀ṣe wọn òjé wọn ṣé wọ́n ti ṣe rí Ìlọrin ni ìtẹ̀ bá jẹ́ ká bí wọ́n nù ṣé ìṣẹ̀ṣe ti wá ń lọrin rí ìjẹ́ ẹ ti gbọ́ pé wọ́n gbégún lọrin rí láti bí 200 years tọ́rẹ́ lómi náà ń bí inú pé àjò ní lọrin dé 200 years kìnnì kan wọ́n ti ṣe nǹkan ṣé ń taari ṣe ní níbi inú ni a máa rí ṣe lọ́nì ẹ máa ń pé Al-Qur'ani wọ́n fi pilẹ̀ lù yìí àsàlátù wọ́n fi pilẹ̀ lù yìí so àwọn ìbẹ̀rù Ọlọ́run wọ́n fi pilẹ̀ lù yìí so ìzàn gbogbo táwọn ti fi Ọlọ́run pilẹ̀ yóò máa lọ ni Al-Qur'ani náà sọ pé wàlá akibatun lil muttaqin àwọn tí wọ́n fi bẹ̀rù Ọlọ́run pilẹ̀ lù àwọn ni wọ́n máa bẹ so kò jọ nǹkan kan ẹ má wulẹ̀ bínú tá a bá wà nílẹ̀ Yorùbá aláàárẹ̀ ìṣe Yorùbá a lè wá ń bí ilẹ̀ ẹbẹ̀ àwọn tẹ́sí wà nù lù yìí wọ́n pọ̀ ilẹ̀ Bàrùbá Tápà Fúlàní Haúsá àpọ̀ lóde tẹ́fẹ́ para yín lérí yẹn àwọn sọ pé àwọn Yorùbá kí ni tí yín pẹ̀lú ìlú tiwa sáwádá sí ìlú yìí ó kì í kẹ́tẹ́ ń bínú sí ìnísìn bàbá ọba Ìlọrin ṣé wallahu yasmuka la ta'khudaka wala tahzan wala hawla àwọn kóòtù ò ní bínú ní bá ṣe pariwo ni ọba tí wàá máa ń jọ wá lójú gan ni ẹ wá sọ ẹnìkan nínú wa tó bá lùkàjà tó bú ọba bẹ̀ nínú àwọn àfọ̀hún wá sí ẹ lè rí sí kéé pé torí pé wọ́n jẹ́ oníṣẹ̀ṣe o anybody tó bá fẹnu kan ọba ìlú yìí àbí tó fọkànnù kan àwọn àgbàlagbà ìlú yìí yóò jìyà yóò sì jẹ̀wé ya kì í ṣe pé ó lè jẹ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí kò kàn wá Al-Qur'an kankan ò sọ pé kò bó kọ wa jẹ́ ká máa wọ̀ ọ́ so kò á mí ní pé àti wá jẹ́ ni tó ṣe jẹ́jẹ́ kẹ́ máa wá wò pé ẹ kàn máa tẹ̀ wá lérí mọ́lẹ̀ ẹ kàn máa ṣe tó wù yín bẹ́ẹ̀ ni kankan jà àmọ́ ẹ respect ìlú yìí ẹ respect àwọn àgbàlagbà wa ẹ respect àwọn tí wọ́n bí wa ọ̀tọ̀ sí léébù ọ̀tọ̀ ní balókọjẹ́ ẹ sọ ẹni tá a bú rí ẹ sọ àgbàlagbà kan àbẹ́ ẹ sọ àgbàlagbà kan kàkàdédé ẹ wo iye irọ́ tẹ́ pa yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ láti ibi tìyẹ́ Ọ̀ṣun tó ní irọ́ ni. wọ́n ń pè wá ní oníjàgídíjàgan wọn ò sì jánu nínú ìmọ̀ pè wá ní ẹlẹ́sìn jàgídíjàgan. síbẹ̀ yìí náà rí gbogbo ọ̀rọ̀ táwọn sọ yìí nísìnyí ó jọrọ jàgídíjàgan torí wípé wọ́n hate wa ni àwọn gẹ́mọ̀ pé Islam lẹ̀sìn tó rọrùn jù tó bẹ́ẹ̀ pé ẹ̀sìn míì ni wọ́n purọ́ mọ́ báyìí tá à ń bẹ̀bẹ̀ fún pé ẹjẹ́ wọn bẹ́ẹ̀lì wọn nìkan nìyẹn máa lọ kú sọ́rọ́ sẹ́wọ̀n ni àwọn torí pé Islam àti Ìlọrin á wà peaceful àfẹ́ wàhálà àìfẹ́ wàhálà náà lọ́jọ́ máa jẹ ojú wa mọ́lẹ̀ pé Ìlọrin tá a bá ti ṣe báyìí ó ti tán náà nù.
Naam. Jẹ́ kó yá àwọn èèyàn sí pé kóòtù tá a wà ẹ wà nínú kóòtù gangan ẹ wá lókùúta bàbá òkúta gidi gangan wọ́n ń bẹ̀bẹ̀ fún ya yìí. Bàbá òkúta gidi ti bẹ̀bẹ̀ fún ya nínú kóòtù la wà ẹnu kí wọn ò rí tó yẹ kí wọn fi kalẹ̀ ẹni tó yẹ kí wọn rí ló dá ya ìdú ìyá Yorùbá ti lọ torí pé àánú ṣe gbogbo kálukú àánú ṣe bàbá òkúta gidi ń ṣe gbogbo àwa tá a jẹ́ Ìlọrin ìyá yẹn náà ń banújẹ́ àwọn ọmọ rẹ̀ náà ń banújẹ́ kò sí dábì banújẹ́ wọn ṣe. jama masalasi tó wà ní ọmọ ìyá náà tó sì máa ń kírun dáadáa. Bàbá ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ gùn púpọ̀ ṣé kóòtù ti bẹ̀rẹ̀ padà káwọn èèyàn tó padà máa wo ibo ni ọ̀rọ̀ náà já sí àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run ibi tí ó rọrùn náà ni ó já sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kì í ṣe pé bóyá torí àwọn ẹlẹ́bọ la fi fẹ́ fìyà ìyá kì í ṣe torí wọn o ẹnìkan ò sí hàn lẹ́mọ́ tó ń bọ̀ wá lọ. ọdẹ wo kì í ṣe pé wọ́n kẹ̀kẹ́ akẹ́fẹ́ fílẹ̀ torí wípé a máa ń ṣe ìdẹ̀kùn fún yàn. tá à ń sọ yìí náà tí ó fi di pé wàhálà ń pọ̀ ni pé ẹ dúró lérí ẹbí ẹ sì tún sọ pé ẹ jẹ̀bi àdìgbà. tọ́ alhamdulilayi rabbil alamin Islam ẹ̀sìn àánú ni ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni ẹ̀sìn sùúrù ni ẹ̀sìn tí èèfẹ́ kí téèyàn ó bàjẹ́ ni téèyàn ò bá ti tọ́ wa nínú Islam àwa náà á rọra dákẹ́ á sì máa wò àmọ́ téèyàn bá ti tọ́ wa Islam ò sọ pé ká gọ̀ kí wọ́n máa borúkọ rẹ jẹ́ kọ́ ọ sì wá máa wòran kọ́ ní ọ̀fẹ́ ìjà fọlọ́hún èèyàn bá bú Ọlọ́run kó bú ànábì Ọlọ́run ó ṣèdájọ́ fúnra ara rẹ̀ àmọ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ fún wa torí pàwa náà ò ní ṣe bẹ́ẹ̀ fún yàn ẹ lè rí ọmọ Ìlọrin kan tí ó wàá bọ́ sórí social media tó máa wá bú ọba àlùmí kan nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ Haúsá àbí ọba Ìgbò kan ẹ lè rí wa ká bọ́ síbẹ̀ ká máa bú tẹ́ ẹ bá ti rí ọmọ Ìlọrin kan tó bú ọba kan rí ẹ jáde ẹ wá sọ fún wa àwa gangan fúnra wa a ní ìjìyà tá a fi jẹrú irú ẹni bẹ́ẹ̀ wípé ọmọ wa gan á fi ìyà jẹ nínú ilé ká tó wá sọ wípé aráàta kan Ìlọrin kì í yájú sí ọba kan a sì ní gbà kẹ́nìkan yájú sí ọba wa so nídìí eléyìí ẹ dákun torí tọlọ́hun gbogbo ẹ̀yin tí ẹ ń pa irọ́ mọ́ ìlú Ìlọrin wípé ìjà ẹ̀sìn là ń jà ẹ má jẹ́ kí Ọlọ́run ó bínú sí yín o ẹ má wá ìbínú Ọlọ́run torí wípé ìjà eléyìí kì í ṣe ìjà ẹ̀sìn bí jẹ́ ti mọ̀ wípé Islam ẹ̀sìn àánú ni àwa tá a sì ń ṣe àní àánú irú òní yìí nísìnyí báyìí opportunity ni fún mùsùlùmí Ìlọrin láti tún wá ìjìyà míì fún ìyá Ọ̀ṣun yìí a máa ṣe bẹ́ẹ̀ torí pé àwọn lọ́ọ̀yà àwọn méjèèjì ọ̀tọ̀ ni tí wọ́n tẹ́ ń kálukú fáìlì dání ẹnìkan wá fún bail ẹnìkan wá fún issue míì tí adájọ́ bá sì dájọ́ issue míì yẹn yóò borí bail ìyá yẹn wọn ò ní ríbi sọ̀rọ̀ bail mọ́ ìyá yẹn ó tún wá padà sí ẹ̀wọ̀n láti lọ wà ní remand lénìí àwọn mùsùlùmí ló tún wá wò pé lọ́ọ̀yà àwọn ìyá Ọ̀ṣun yóò kó bá ìyá Ọ̀ṣun o àfi ká tọrọ àyè lọ́wọ́ adájọ́. wọ́n ti wá wò wípé wọ́n ò kó bá ìyá yìí àwọn mùsùlùmí gan ló tún wá bá wọn tọrọ àyè pé kí wọ́n fún wa níṣẹ́jú 10 ká lọ fi ṣẹ́tù gbà tá a dé ta dídéta tá a dé ta làwọn mùsùlùmí ni wọ́n sẹ̀ tún wá ń bá àwọn lọ́ọ̀yà méjì sọ̀rọ̀ pé ẹ kó bára yín báyìí látara wípé kí wọ́n sáà fi dá ìyá yìí padà sí àtìmọ́ bàbá Abu Sharif tí wọ́n jẹ́ jagun gbogbo ilẹ̀ mùsùlùmí àwọn ni wọ́n wà ń bì bàbá afẹ́kẹ́ kẹ́yìn náà ní kẹ́límọ̀ kan sí méjì tẹ́ bá àwọn èèyàn sọ nílé àwọn tó wà lórí platform wa wọ́n ti reduce sí 500 báyìí. ok wọ́n bá tún gbọ́ wọn yín pé àwọn tún jáde pé bàbá wa ló fẹ́ sọ̀rọ̀. alhamdulilayi gbogbo ẹni tó bá tiẹ̀ pé rẹ̀ ní mùsùlùmí gidi ó gbọ́dọ̀ wà pẹ̀lú wa ntí aláàjì wa Adépọ̀jù fi dúró tì wá ẹ wo ibi tí wọ́n ti wá
ẹ wo iye ìrìn tí wọ́n rìn gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ẹ bá ṣe mùnáfìkì ó gbọ́dọ̀ wà pẹ̀lú wa ń bí tó bá ṣe pé ẹ̀jẹ̀ Ìlọrin ní ń bẹ ní ààrẹ tí èso oyún ilẹ̀ Ìgbò ní wọ́n kẹ́ máa lọ́wọ́ so nídìí èyí Ọlọ́run ó fún wa ní ìṣẹ́gun gbogbo yòókù náà ọlá Ànábì wa Muhammad. Ìlọrin ìlú tó yàtọ̀ ni kì í ṣe ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Haúsá kì í ṣe ilẹ̀ ẹlòmíì àwọn Bàrùbá ni wọ́n ní ilẹ̀ Ìlọrin kó tó di pé gba òjò òṣèkúṣe láàyè tọ́tẹ̀ lọ́rin ńgbọ́ Ọlọ́run bá mọ́jọ́ wá ẹ máa gbọ́ ìtàn Ìlọrin lẹ́kùnrẹ́rẹ́ tá a máa post ẹ̀ sí inshallah. ẹ̀yin wọ gan tó ń sọ̀rọ̀ náà kú ìyànjú gbogbo ògbà là ń rí ọ Ọlọ́run ní yẹ̀yẹ́ rẹ̀ Ọlọ́run wọlé yìí tẹ̀ ń ṣe yóò kẹ́ bàbá wa ní sàkámọ̀ bàbá wa Muhammad Awal àdúrà mi gbà àti bàbá wa bàbá dáadáa olóòkọ tí ń bá wọn jókòó Abubakar alọmọsàbà kẹwọn àti Amadu ọmọ Kòkòrò àti gbogbo orú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọkẹ́yìn ara wa síra wa ọgbọ́n tí wọ́n ń dá nísìn ẹ ṣọ́ra gbogbo ẹ̀yin ọmọ wa nílọrin àtẹ̀yin bàbá wọ́n gbé ẹlẹ́hà kan níjẹ̀rin nígbà wọ́n gbé ẹlẹ́hà yìí wọ́n bọ́ ọ́lẹ̀ ń hòhò ọmọlúwàbí wọ́n sì dùn bú ọmọ ọwọ́ rẹ̀ wọ́n wá sẹ́ndì fọ́tò ẹ̀ jáde sí ọkọ rẹ̀ ní hòhò tí ò sí pátá ní obìnrin ọkọ wa ń béèrè pé kí ni wọ́n gbà kọ̀mọ̀ pé wọ́n ti pọ̀ mọ́ wọ́n láwọn ọgbà nǹkan kan táwọn nígbà náà ni àwọn gbà yìí ń fi jẹ́ pé àwọn aláṣìṣe yìí náà ní ń dá wàhálà yìí lẹ̀ Ọlọ́run ṣamọ̀nà wa ìyókù a máa sọ ń gbọ̀ báyà ní tá à ń fi ń jà àìfihàn ẹni Ọlọ́run dòó ti wà bàbá ọba Ìlọrin Ọlọ́run jẹ́ mi rí ogun má yẹ̀yẹ́ mi à fún wa subhana rabbika. adúpẹ́ fún bàbá wa Sheikh Abubakar Sharif bàbá wa tí wọ́n jẹ́ jagunmólú gbogbo ilẹ̀ Yorùbá ọlọ́mọṣàjẹ́ àríyìn pé àwọn tún wà ní bàbá wa Mọ́gàjí Olówó àwọn ni vice chairman fún Jamaatu Nasu Islam ní Emirates nílé ọba Ìlọrin ọlọ́mọṣàjẹ́ àríyìn pé alánàbí lọ́dọ̀ Ọlọ́run wàlálà haúlà wàlá quwwata illa pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin followers wa tí a bá tún ti fẹ́ bẹ̀rẹ̀ padà ẹ̀yin tẹ́ bá ti follow wa yóò notify yín pé a ti bẹ̀rẹ̀ padà ẹ̀yin tẹ́ bá ti follow page ẹ follow rẹ̀ nísìn kẹ́ lè bá mọ̀ bí ṣe ń lọ nígbà tá a bá tún wọlé padà à ń kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.